Much more nípa ògùn owó ju even èmi tí mo jẹ́ bàbá yìí lọ. Òṣogbo wèdè ló ń lùlù láàrin ọjà. Ṣé ìwọ mọ ìpilẹ̀ṣẹ̀ ọlá mi? Ọ̀rọ̀ yìí ó ti jẹ́ kí n lose ọkọ àfẹ́sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta. Àyìnkẹ́ wetin happen? Ìwọ ń bí ẹbí pé kí ló ṣẹlẹ̀ ìwọ yóò ọmọ kan tó ṣe. Ẹ máa wọ lórí burúkú yìí o. Àyìnkẹ́ kí ni problem ẹ gangan pàpà? Ìkan tí mo ṣe yé ti gbogbo ẹ̀yin Yorùbá nìyẹn o. Ìkan kékeré báyìí náà má sì règùn ni. Fi ọmọ rẹ nu ẹ bá ń wá lù mí jáde. Ọmọ mi ò gbẹ́rù. Ẹ wá lù mí jáde fún mi o. Ìwọ̀nba nǹkan rírẹ kékeré tó kù lára mi kó fi lùlù láàrin ọjà. Mo máa lọ London, mo máa wá Porsche, mo máa wọ Gucci, tí bá lọ ṣọ́ọ̀ṣì, mo máa ná dọ́là, ló bí my fault. Jẹ́jẹ́ wèrè yìí, mo fẹ́ràn àbúrò lẹ́jẹ̀ kí wọ́n ní bí sọ̀rọ̀. Má dánwò. Bẹ́ẹ̀ni bá dánwò ìwọ ẹ̀ á lọ. Ọpọlọ ti lọ. Ọpọlọ bá gbọ́ ọpọlọ ẹ̀ ó lọ. When she sees death alive, she will cooperate. Fi ọwọ́ ara ẹ gbé ìlú yẹn lọ sí yàrá mi. Ṣùgbọ́n ẹ̀kọ́ máa lè yẹn tí mi ò ní kankan ṣe pẹ̀lú bíbí ẹ̀ tí ìyá ẹ̀ ò dẹ̀ fi mí hàn ẹ́. Gbé lọ sí tako lọ sùn. Àrọ́mọdọ́mọ mi, ìlú ajé. Mo ti di wòlíì bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ jáde, àṣẹ tẹ̀lé. Àwọn jẹ́ẹ̀tì ló ń gbé àṣẹ yẹn lórí agbára. Wọ́n ti ròyìn tòótọ́ tẹ bá kàn lè ṣe tí voice mi clear jù báyìí lọ. Tẹ bá lè bá mi edit voice yẹn nìkan tí voice mi clear tí mo sọ̀rọ̀ bí èèyàn dádì ẹ wò máa fún yín ní 50 naira. Yes dádì. Ọwọ́ wà lára àbúrò ẹ̀ lóòótọ́. Ṣé o rí gbóhùn lálejò ni? Dùnjà. Jọ̀njà. Bí a ń ta jù náà. But at the same time, PA, ẹ má bínú, ṣé kò lẹ ti wá ni? Ta nìyẹn? Èmi ò wá látẹ̀kọ̀. Èmi am from US. United States of Advocacy náà ti wá. Bàbá ọkọ tó nílò. Olúwa mo tẹ́ rí. Ṣẹ́ẹ̀sì rí ogun tẹ́ ìwò yẹn, àjàdọ́jọ́ ọkú ni. Àmì màmá, Ọlọ́run dẹ̀ ní jẹ́ kọ́rọ̀ ogun tán láyé. Sọ wá òkè, èpè nínú ṣọ́ọ̀ṣì, kí ló farú yẹn? Bẹ́ẹ̀rẹ̀ ọjọ́, àdúrà wèrè wo ló ń ṣe? Are you mad? Ọwọ́ ara rẹ ló fi lura rẹ pa. Bàbá Síbù! Yes! Bàbá Síbù! Ṣé wòlíì tí mo bá fún yín níbi 2 million? Ṣé òkèlè púpọ̀? Hallelujah! 2 million! Bí tẹ́sẹ̀ ó ṣe dáadáa. 2 million péré. Ìgbà! Kí ni fi ṣe? Ìṣègò. Ìwé náà ni. Ìṣègò kìnnà á jẹ́. Kí ni tí sẹ́ẹ̀sì ti bàjẹ́? Kí ni èmi náà gbé tèmi gan dání ni bí ọmọ tuntun? Jẹ́sì ló win ní klọ́ọ̀bù mi win ní. Mo ní mi ò fẹ́ rí wọn bí báyìí mọ́. Tẹ́ ẹ bá jẹ́ kọ́. Tẹ́ ẹ bá jẹ́ kọ́ wọlé sí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín. Ikọ̀ tó wà nínú. Orú ni gbẹ́dà ọjà. Bọ́lá lọ́kàrà kan ló fún lóyún o. Gbẹ́sọ̀! Àbáwọn tí ń sáfún jẹ́ fún bí ìyọ́nì tẹ́kàn wọn ló fún àbáwọn tí ń kiri ẹ́sìkìrìmù. Bàbá Páíkó, ìkà níyìn o. Jẹ́rí tẹ bá wo ọwọ́ òkè báyìí, kì í ṣàdúgbò bí lèmi ń gbé, ṣé ó yẹ yín sí? Àmọ́ a ní má ṣàwọn street tẹ́ ń béèrè yẹn, ẹ rìn síwájú báyìí, ẹ rẹ̀ wọn lọ́kadà, àwọn aṣèwé street yẹn fún yẹn mi ò mọ̀ bẹ́ẹ̀, àlejò ni mí. Nǹkan tí àwa ń sọ fún yín ni pé níbi tí ẹ̀yin ti ń ṣe ọrọ̀ ajé títí yín. Ẹ̀mí Ọlọ́run ni ẹ kò gbọdọ̀ lé ọmọ náà. Ṣàlàyé fún wọn, onísọ̀tàṣù ló bá dé àbí. Triple A nu ẹ mọ̀ pé tí èhè bá ti fẹ́ ra wọn wọ́n tó bí èhè ni. Bá jẹ́ family tiwa ni, tí bàbá mi bá fi jẹ́ A, B ni màmá mi máa jẹ. Èmi ọmọ C ni bẹ́ẹ̀. A, B, C. Wá wí ká iṣẹ́ tọ́lọ́gùn ọ̀nà wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ. Tó ní condition méje fi à ń jẹ. Ọlọ́nà lónìí àti ní gbogbo ìgbà, ẹkùn apọkọjẹ, ọkọ níjẹkújẹ. Nǹkan tó burú ni tó ṣe lè ṣe láti ó gbé fún fólò mi. Owó wọ̀sì, òun lẹ́ lọ rí wá wá. Ẹgbẹ́ owó tí wọ́n bá gbé wá, ìfẹ́ 500 di o, 1,000 àti pounds àti dollar àti europe ni wọ́n bá gbé wá torí tí mo fẹ́ fowó ṣe pọ̀. Mr. Kunle, àtẹ̀yìn àti ìyàwó yìí kò sí kankan tó ní problem nínú.
kí n jókòó síbi kan gbéyàwó ká mi mọ́lé ni. O lè dánú rò ni. O lè dánú rò. So you don't know what is good for you. You can't take decision on your own. Bọ̀ yẹn jẹ́ kó yí ọ wípé lèrè ló ti jáde ní òjì ó bú ọ o. Kí n kúrò ní ọkọ. Ẹ̀yin lẹ ń lọ kádàrá àwọn èèyàn. Ẹ ti wá lọ kádàrá tèmi. Ariwo yìí ìyá attract àwọn èèyàn. Béṣù bá ti gbéṣẹ́ lé kò sí nǹkan tá a lè ṣe sí abẹ́gbọ́. Màmá kí la tún rí gbọ́. Èwo ló tún retí àti gbọ́. Wọ́n bá kàn tí ọ̀dà tí èsì tiẹ̀ padà fẹ́ ni ó ní. Kéṣekéṣe lẹ rí o. Kàṣàkàṣà bàbá. Olúwa àdúpẹ́ wípé a dá ọjọ́ pé wípé a dá ìgbà kò wípé àti ẹ̀ní pé lẹ́ni àtúnfẹ́ wá bẹ̀rẹ̀ ètò tí gbogbo ayé ń tẹ́wọ́ gbà ẹ kì í ṣe mímọ̀ ṣe wa bí kì í ṣe pẹ̀lú ìgbàlà yín bí kì í ṣe pé ẹ̀yin lẹ́ni ó yẹ máa lọ kò díẹ̀ séwu a dẹ̀ dúpẹ́ pé kò ní séwu ètò la fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ni ẹ wá bá wa bẹ̀rẹ̀ kẹ̀dẹ̀ bá wa parí ẹ̀ Adédoyin Kúkọ̀yí òun lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀ mọ́lẹ̀pọ̀kọ̀ ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọmọ àròbí ọmọ àtòrì ọmọ Ìkòròdú aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òrò obìnrin rí bí ogún bí ọgbọ̀n ò ń bẹ nílé Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe mọ̀ wípé lórí ètò yìí kì í ṣe èmi nìkan ni màá máa sọ̀rọ̀ àlejò wa lẹ́ni olólùfẹ́ yín ni wọ́n ọmọ yín àyànfẹ́ yín ni wọ́n pàápàá ẹ̀yin náà mọ̀ pé mi ò jẹ́ mú ṣàwá fún yín lórí ètò ẹni tẹ́ ẹ kọ̀wé wípé ká gbé wá wọ́n dẹ̀ dá wa lóhùn báwo ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ fún wọn gbogbo nǹkan tẹ́ fẹ́ mọ̀ pátá nípa àlejò wa òun ni wọ́n máa ṣàlàyé fún yín ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò yìí torí ẹ̀yin náà mọ̀ pé ọjọ́ yìí ṣe ló máa ń sáré ẹ jẹ́ ká àlejò mi máa wọlé bọ̀. ẹjọ́ yìí náà nǹkan ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Àwa nìyẹn. Kí làṣírí ẹwà yìí ojú tèmi wo yóò ń dùn. Ẹ má gbé mi mọ́ra o. Mi ì gbé yín mọ́ra òótọ́ ni mo ń sọ. Olóòtú ẹ má gbé mi mọ́ra ojú tí yìí báwo ẹ máa kọrin yẹn sí pé okay agunlẹ́yìn jù lẹ́yìn oh my god I forgot how to sing that but then olórin kan tó máa fi appreciate àwọn tó ní orí beauty tí yín báyìí. Ó dáa ẹ ṣé ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ́dẹ̀ dárúkọ yín fún wọn. Okay ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni ọ̀gbẹ́ni Rotimi Salami aka Mosquito Human Azashi ẹ má jẹ́ ká lọ síbẹ̀ aka nọ́pọ̀ náà kọ̀ọ̀kan ṣàfù òṣìṣẹ́ wa bẹnu tìlẹ̀ wà mí délé kò bá mi lé fi kúrò ẹ̀kún alẹ́kùn èmi náà ké sí yẹn. Ẹ rí pé mo lanú lẹ̀ torí mi ò tiẹ̀ ṣé mo lè mú kan nù gbogbo nǹkan tẹ ẹ tún sọ ná aka nọ́pọ̀ ọkọ̀ ṣàfù. nọ́pọ̀ ọkọ̀ ṣàfù. nọ́pọ̀ ọkọ̀ ṣàfù. òṣìṣẹ́ wa bẹnu tìlẹ̀ ó wà mí délé kò bá mi lé fi kúrò ẹ̀kún alẹ́kùn. Sórí kìtì ni àbí ìnagijẹ. Ìnagijẹ. Aya mi padà wá gbowó wá gbọmọ aya mi padà wá gbowó wá gbọmọ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bọ́dá Rotimi ọmọ bíbí ìlú wo gan ni? Ọmọ bíbí ìlú Èkó ni mí.
lápá abúlé kò. Ẹ̀pẹ́tẹ̀dọ̀ agboolé aláyàkì. Báwo ni wọ́n ṣe máa ń kí wọn lọ́dọ̀ tí? Mi rántí gba lecture yẹn. But then àwọn tó bá wà very familiar pẹ̀lú Èkó, agboolé aláyàkì, Sèyídù àti aláyàkì ni wọ́n jọ wà ní agboolé aláyàkì. Sèyídù gangan ni ẹni tó ní agboolé aláyàkì, àmọ́ aláyàkì ló jẹ́ ẹni tí ó mọ̀wé lásìkò gbà tí Sèyídù ní pé ìwọ náà jẹ́ aṣojú nígbà yẹn, àmọ́ ìtàn ọjọ́ mi nìyẹn. Ìtàn ọjọ́ mi nìyẹn. Ó dà. Mo fẹ́ kẹ́ ẹ sọ fáwọn olólùfẹ́ yín àwọn iléèwé tẹ́ lọ. Nípa iléèwé tí mo lọ, iléèwé àkọ́bẹ̀rẹ̀ mi St. Mary's Nursery Primary School ní Ajangbadi. Àwa máa pè ní USA, United States of Ajangbadi. Tàwa fẹ́ quantify àbí Ajangsville. Secondary school tí mo lọ, ó bẹ̀rẹ̀ láti Abẹ́òkúta Grammar School. Mo ka GSS 1 sí GSS 3 ní Abẹ́òkúta Grammar School láti 1994 sí 1997. Láti 1997 yẹn mo wá continue SS 1 mi sí SS 3 ní Community Secondary School ní Agric Ọ̀jọ́, Lagos. Iléèwé gíga ńkọ́ ṣe? Iléèwé gíga mo lọ sí Lagos State University. Mo kọ́kọ́ ṣe diploma in law kí n tó cross sí law, kí n tó wá wò pé iṣẹ́ wo ló máa fún mi láyè láti máa ṣe film. Mo wá wò pé kí n ṣe part-time, kò sí part-time fún law ńgbà yẹn, mo decide láti wá ṣe sociology. Òǹṣeré tíátà òun la mọ̀ yín sí. Báwo ni ìfẹ́ tíátà ṣíṣe, báwo ló ṣe bẹ̀rẹ̀ fún yín? Àwọn kan máa sọ pé láti inú oyún ni, ṣùgbọ́n tèmi ò ń ṣàti inú oyún náà. But láti ìgbà tí mo ti wà ní primary school tí mo ti máa ń ka àwọn ní Bible knowledge. Wọ́n bá ti ń ka Bible fún wa, gbogbo àwọn story Jesus tí wọ́n máa ń sọ lọ́tún lósì, a máa fi ń ṣe drama ní school gbà yẹn. Láti ìgbà yẹn wọ́n máa nípa club wo ló wù mí láti wà, drama club ló wù mí láti wà. Láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí kópa nínú àwọn eré tí wọ́n máa ń ṣe ní stage ní school títí wọ secondary school. A win àwọn competition kọ̀ọ̀kan nígbà yẹn. Ìgbà tí mo wá wọ university, ó ti tó gbà tí mo máa ní láti yan àyò nǹkan tí mo fẹ́ fún ara mi. Dáàdì mi fẹ́ kí n di lawyer. Láti kékeré a máa ń kọ standard living. Bó tẹ̀ jẹ́ pé standard living la máa ń kọ ńgbà yẹn. But then a padà mọ̀ pé standard living ni. Standard living, I'm a doctor in my country. Doctor ló wù mí láti jẹ́ tẹ́lẹ̀ náà. Nǹkan tí mo dẹ̀ feel pé ó yẹ kí a bẹ̀rẹ̀ sí ní máa dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nípa àwọn other major courses àti professions tó wà. Because àwọn èyí tó popular sáwa táwa máa fi ń kọrin gbà yẹn nìyẹn. So doctor ló wù mí láti ṣe because I believe pé àwọn doctor ló máa ń lówó jù. Ló máa ń lówó jù. So later ni mo realize pé tí n bá dẹ̀ ṣe lawyer náà kò bàjẹ́ o. Pé àwọn ọ̀rẹ́ mi máa sọ pé ó lẹ́nu, ó lè sọ̀rọ̀, ó lè ṣe léyìí. Ẹgbà tó wá yá mo á sọ fúnra mi kí ló máa múnú ara mi dùn. Eré orí ìtàgé ni. Mo rántí ngbà tí Uncle Rotimi Makinde ngbà tí mo sọ fún wọn pé mo fẹ́ act ngbà wọn ní my friend go to school. Then nígbà okay. Lẹ́yìn wọ́n máa ń fún mi ní small tips láti encourage mi kí lè lọ school. Mo lọ school lóòótọ́ náà, àmọ́ fíìmù yẹn gangan ló wà lójú mi. Mo ṣe decide láti ṣe sociology. Now I grew up with inferiority complex. Àwọn òbí mi wọ́n harsh díẹ̀, so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo lè ṣe, mi mọ̀ bọ́ọ̀lù gbádì sìn, oríṣiríṣi nǹkan ni mo mọ̀ ṣe. Àmọ́ nǹkan ẹyọ kan ṣoṣo tí mo jà fún láyé mi ni pé kí n lè ṣe fíìmù, tí màmá mi dẹ̀ support me. All thanks to her for that. Ọdún wo wà ní ìrìn àjò yẹn ló bẹ̀rẹ̀ fún yín? Láti 2005 ló ti wà lọ́kàn mi. Àmọ́ pé máa kọ́kọ́ lọ fún audition 2007 ni tí máa wọ orí TV fún Super Story was 2008. Super Story ni eré tẹ́ kọ́kọ́ kópa nínú ẹ̀. Yes, Behind the Smile. No, sorry, Because You Love Me. Pẹ̀lú Gabriel Afolayan, David Naji and all that. Tiwantiwa, èwo ni ìtẹ́ kọ́kọ́ kópa nínú ẹ̀yẹn ní tèdè Yorùbá? Tiwantiwa èyí tí mo kọ́kọ́ kópa nínú ẹ̀. That was like almost 6-7 years ago. Mi ò rántí àkọlé ẹ̀ mọ́. Àmọ́ nígbà tí mo wá padà sí Tiwantiwa èyí tí mo bẹ̀rẹ̀ sí ṣe ọdún 2018 yìí náà ni. Ọdún 2018 lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe Tiwantiwa. Èyí tí mo dẹ̀ kọ́kọ́ kópa nínú ẹ̀. It's actually amazing that
first major iṣẹ́ tí máa ṣe èmi ni mo producer. Kí wá lákọlé? Ibi Ayọ̀. Ibi Ayọ̀. Yes. Uncle mi kan tó jẹ́ marketer náà ló sponsor ẹ̀, Sound Image ló sponsor ẹ̀. Then Ọwẹ́ Adémọ́lá ó gbárùkù tì mí, ó kọ story, ó direct, ó coordinate. And alhamdulillah, láti ìgbà táwọn ti wo Ibi Ayọ̀ yìí náà ti wò pé ọmọ Yorùbá ni bọ̀bọ́ yìí náà, ẹ jẹ́ ká máa lò fún film. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa pé wọ́n accept me because it's not easy. Ẹ jẹ́ ká lọ wo díẹ̀ nínú iṣẹ́ tí ẹ ti ṣe sẹ́yìn. Ó yá. Ṣé rí ìyàwó yín tó wà nínú mọ́tò yẹn? Ẹ̀tọ́ wọn kan wà lọ́wọ́ yín tí ó yẹ kẹ́ fún wọn. Ìbá dáa kẹ́ fún wọn torí ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. Wọn ò rán mi jù bẹ́ẹ̀ lọ. Wọn ò rán ẹ jù bẹ́ẹ̀ lọ àbí? Òun jẹ́ iṣẹ́kíṣẹ́. Ṣé ìwọ náà tún rán wá this time around àbí? Ìwọ náà rán wá. Ṣé o mọ̀ pé nuisance ni ẹ? Padà wá kó wá sọ fún mi again. Ṣé bẹ́ẹ̀ ni tó rán ẹ ní? Padà wá kó wá sọ fún mi. Emily, ìwọ ọmọbìnrin yìí, o fẹ́ gbọ́ràn àbí? O fẹ́ gbọ́ràn. Kí ló ń fa gbogbo nonsense náà? Kí ni mo tún ṣe? Ṣé mo ti sọ pé kò jáwọ́ lọ́rọ̀ yìí kò yẹ rán yàn wá bá mi mọ́? Ṣé ìwọ kọ́ lọ rán nuisance wá bá mi kó tó wá dé ràn sí mi? O mọ̀ rí àbí? Má worry, má pe mọ́ mi sìn. Ó dà pé àwọn náà mọ bóyá ń bẹ́ẹ̀ sọ̀rọ̀. Kọ́ bẹ́ẹ̀ sọ bí lo ti máa ń gbọ́. Ṣé ẹ rántí eré yìí? Yes, Emily's Diary. Yes, mo rántí. Well, okay, náà pé Uncle Gbóyèga náà ni wọ́n sponsor ṣe ìmọ̀ rántí pé wọ́n pè mí, wọ́n ní pé Rotimi ẹnìkan máa pè ẹ́ fún iṣẹ́ kan o. Mo dẹ̀ ní pé ó dáa. Lóòótọ́ àsìkò gbà yẹn mo busy gan, àmọ́ pọ́jọ́ ẹni tí mo respect gan, mo ṣiṣẹ́ English kan lásìkò gbà yẹn. Mo ní láti bẹ̀ àwọn yẹn ń gbé kan jọ because wọ́n ní ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ tí èèyàn bá pọ́n ẹ lé kí o pọ́n wọn lé padà. And of course, this is one of my profile. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ pé ìgbà tẹ́ máa bẹ̀rẹ̀ tí onígẹ̀ẹ́sì òun lè fi bẹ̀rẹ̀. Nísìnyí tẹ́ tí wá sí tiwantiwa, ṣé àwọn ìyàtọ̀ wo ni a lè sọ pé ẹ ti rí àbí tó wà nínú ti onígẹ̀ẹ́sì àti ti Yorùbá? Ìyàtọ̀ pọ̀, ó pọ̀ gidigbi. Gẹ́gẹ́ bí eléré orí ìtàgé Gẹ̀ẹ́sì, èmi mo ní belief kan pé bó jẹ́ English ni o bó jẹ́ Yorùbá ló ń ṣe, tó bá jẹ́ eléré orí ìtàgé kò sí ìtàn gbé fún ẹ tí ò yẹ kó ṣe. Tó bá ti lè mọ èdè náà sọ kò yẹ kó jẹ́ wàhálà. Àmọ́ àwọn ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé financial value fún iṣẹ́ Gẹ̀ẹ́sì appreciation ẹ̀ máa ń gara ju ti tiwantiwa lọ. In terms of packaging nígbà míì because àwọn tiwantiwa náà ti ń gbìyànjú gan, but then because of the capital tí wọ́n invest, owó tí wọ́n budget, bóyá tí value bá ti wà fún eré tiwantiwa ní gbogbo ibi tó ń tà sí tó yẹ pé owó náà ó ti bẹ̀rẹ̀ sí ń gara, bóyá láti bẹ̀ lọ wọ́n á lè increase cost of production, but then the cost of production máa affect a whole lot fún àwọn iṣẹ́ tiwantiwa tí ò kì í jẹ́ kó lè meet up because ká tún má gbàgbé náà àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn crew member, èmi ni cinematographer, èmi ni PA, èmi ni lightman tó wá láti orí ìtàgé Yorùbá náà ni wọ́n máa ń lò níbi Gẹ̀ẹ́sì because wọ́n mọ̀ pé wọ́n good, wọ́n mọṣẹ́. Òun náà dẹ̀ máa ń fà tó pé mí inú wọn náà tó bá ti bẹ̀rẹ̀ sí tó bá ti ń lọ síbẹ̀ wọn ní padà sí tiwantiwa mọ́ nítorí wọ́n mọ̀ pé owó tán sọ fún wọn kò jọjú, oníkálukú dẹ̀ ló ní family ẹ̀ ń lé. So in terms of content ní pé àwọn stories àwọn tiwantiwa ní lọ́wọ́ ju ti Gẹ̀ẹ́sì lọ. Yes, wọ́n ní ju ti Gẹ̀ẹ́sì lọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ti fẹ́ wo eré program lórí TV tó jẹ́ tiwantiwa náà máa wò tán wọ́n mọ̀ pé ó wà easily relatable. Wọ́n mọ̀ pé àwọn ó lè yá àwọn expressions gan náà tún máa ń wà, kò sẹ́nibọ̀dì tó máa confine dẹ̀ pé dandan òyìnbó tí mo kọ kalẹ̀ yìí ló gbọ́dọ̀ lò. láti sọ. Yorùbá máa mọ́rọ̀ kan wọ́n á sọ in 10 different ways. So kò sí bó ṣe lè sọ pé ó kú lórí tó ayé ẹ̀. Àmọ́ èèyàn máa gbóyìnbó gàdàgbà kan kalẹ̀ ń sìn, what are you insinuating? You know, and at the end of the day, ẹni tí ó ń wò tí ò understand nǹkan tí insinuation mean kò lè, báwo ni ó ṣe fẹ́ enjoy film òun ló yẹ fàtọ́ pé àwọn ti Indian wọ́n appreciate the culture wọn gan,
wọn ò lè rí wọn kọ́ máa sọ pé àwọn ń sọ ìbá àfi èyí tó máa ń kó bọ̀ nílẹ̀ wa nípa àwọn fẹ́ so tí wọ́n bá ṣe jáde at the end of the day ó máa tabalé aráalé àtàbárò oko á dẹ̀ yí oníkálukú wọ́n dẹ̀ máa enjoy ẹ̀. ẹ̀yin gẹ́gẹ́ bí òṣèré tíátà àwọn wo ni a lè wò bí tí wọ́n jẹ́ bí àwọn sàwáwù yín tí ẹjọ́ bẹ̀rẹ̀ tẹ́ ìjọ wà kẹ́tù wá sọ fún wa àjọṣepọ̀ tó wà láàrin yín báwo ló ṣe dán mọ́rán tó. àpọ̀ tí àjọ bẹ̀rẹ̀ lára àwọn tí àjọ bẹ̀rẹ̀ tí mo dẹ̀ appreciate the craft wọn náà the likes of ní ìjọsìn ní ti méjèèjì lòun náà ṣe náà àmọ́ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ju ti Gẹ̀ẹ́sì lọ àjọ bẹ̀rẹ̀ ìyá jẹ níyì ìyá jẹ wá náà bọ̀ ìyá ní grade má bínú pàdé mi àwọn bíi Kelechi Udegbe náà tó bá ti rí Officer Titus ti Gẹ̀ẹ́sì ni òun ṣe Gabriel apàdé along the line òun wà school gbà apàdé along the line àwọn David Jinaji Jídé Awóbọ́nà òun náà wà nínú Because You Love Me tá a ṣe pẹ̀lú Wálé Adénúgà ní ìgbà yẹn mi fẹ́ lè ní pé ìwọ̀nba àwọn díẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ní ẹ̀mí wọn lára wọn lè fara dà torí kò easy ẹni tí ò bá lóbi tó máa support ẹ family àbọ̀ rẹ̀ tó máa support ẹ ó lè ṣeré orí ìtàgé kò sọ̀rọ̀ pé kò sí bó ṣe lè easy fún ẹ tó kọ́ ẹ̀gbọ́n ẹ fà ẹ̀ wọlé kò ní fún ẹ gbogbo iṣẹ́ ìyá yìí máa jẹ́ ìwọ̀n way or the other àwọn tó jóbìnrin ọkùnrin máa harass wọn èyí tó jẹ́ ọkùnrin náà á fara ṣiṣẹ́ aṣọmọ dáadáa aṣọmọ gidi èyí tó máa sun mọ́tò tó máa sùn ta tí ò ní rówó lọlé àìmọye gbà ni mo ti tọrọ owó mọ́tò I have begged for transportation ní pé mo fẹ́ lọ for audition mi máa kówó sílé owó tí mo kó sílé mo ò ní fi kankan nú ẹ̀ jẹun àwọn èèyàn nítorí pé mo wá láti ìdílé aláfẹ́ máa ń gbọ́ gbáfẹ́ lọ láàdìsá kàrámọ̀ gẹ́gẹ́ kò síbi tá a bá yọ sí a lè má jẹun sínú àmọ́ a máa wọṣọ níwọ̀n bá díẹ̀ tí ò ní jẹ́ kí wọ́n rí wa kan sọ pé alábùkù lélẹ̀ tó ti bá lọ bá àwọn ọ̀rẹ́ mi gbà yín pé mo ń padà sájàngbàdì o àjàngbàdì yẹn dàbí Ìbàdàn sékòó ni mo ń padà sájàngbàdì ọ̀rẹ́ mi dẹ̀ lówó lọ́wọ́ o àwọn ìgbà ìwọ tó di dandan báyìí lówó lọ́wọ́ ọ̀rẹ́ mi mo lówó lọ́wọ́ ṣàánú mi ìjọ mi màá rẹ́ lómi ọmọ fún mi ìjọ mi mo ní rẹni tó máa fún mi máa lọ bẹ kọ̀ǹdọ́tọ̀ máa wojú kọ̀ǹdọ́tọ̀ tí mo mọ̀ pé ojú ò le púpọ̀ tí ò ní fún yín gbà tí so èmi máa jókòó sẹ́nu ọ̀nà so that bá ti fẹ́ máa di kàràgídá máa bọ́lẹ̀ mo tọrọ gálà lọ́wọ́ ẹ̀gbọ́n kan lọ́jọ́ kan kò mọ̀ pé gálà kankan mo fẹ́ tọrọ ó tún yá wọn rí làkàṣẹ́rẹ́ ó ní pé kí ṣé mo fẹ́ mo ní mo fẹ́ wọ́n ní ẹ̀gbọ́n ẹ̀ mú làkàṣẹ́rẹ́ yín ni èmi ti fẹ́ jẹ́ tọ̀dọ̀ mi tàn mo ní ẹ̀gbọ́n tí mo bá mu làkàṣẹ́rà yìí tí mo bá jẹ ẹ máa bá mi wí torí tí dókítà bá béèrè owó lọ́ọ̀ mi tí mo rí san àwọn tó máa lù mí á pọ̀ nípa ẹ̀gbọ́n ẹ̀ lówó lọ́wọ́ mi ò ní ohun tó rẹ̀ ni mo ṣe lè jẹ́ nǹkan tó kó fún mi yìí ó wà ní ẹ má worry máa sọ bẹ́ẹ̀ may God bless that guy I don't know him I mean lẹ́yìn ọjọ́ yẹn mo rí mọ́ bọ̀ ọlọ́run kan fi ṣe áńgẹ́lì bẹ́ẹ̀. nǹkan tí mo mọ̀ ni pé nínú iṣẹ́ yìí àwọn ọ̀nà tí wọ́n fi máa ń gbóríyìn fún yàn oríṣiríṣi ló wà nínú ẹ̀ ní àwọn àmì ẹ̀yẹ wo ni ẹ ti gbà ní ilé àti lókè òkun ṣe ti láǹfààní àti gbà àmì ẹ̀yẹ lókè òkun náà. èmi fẹ́ lè sọ pé lára wọn tí Ọlọ́run fi àmì ẹ̀yẹ gbé dìde mo wà lára wọn mo ti pẹ́ díẹ̀ náà lẹ́nu iṣẹ́ yìí àmọ́ ìgbà tí àmì ẹ̀yẹ wá fún mi ní àmì ẹ̀yẹ tó kọ́kọ́ wá fún mi ti Best of Nollywood Awards fún iṣẹ́ tí mo ṣe role láti tí mo play no Just Not Married ní 2016 December 2016 ni mo kọ́kọ́ gba first àmì ẹ̀yẹ mi as a most promising actor of the year. Lẹ́yìn ìgbà yẹn like 2 or 3 months ní 2017 March mo wá gba èyí tí Ọlọ́run ṣe àmì sí láti skyrocket career mi which is African Magic Viewers Choice Award. Mo wá gba Best Supporting Actor. And gbogbo àwọn tó wo àmì ẹ̀yẹ event yẹn lọ́jọ́ yẹn wọ́n rí pé omi jábọ́ lójú mi.
lóòótọ́ mo rántí pé mo wà nínú ilé ìyàgbẹ́ tí mo ti ń compose nígbà tí mo bá win. nǹkan báyìí ni màá sọ nǹkan báyìí ni mo màá máa sọ. package ara mi mo máa pẹ́pẹ́pẹ́ everything máa wọ alright òyìnbó máa fi ṣe àwọn èèyàn léṣe. But then nígbà tí wọ́n pe orúkọ mi as ẹni tó gbégbá orókè fún category yẹn tí mo ṣe ń rìn lọ́ntà mo kàn sọ fúnra mi fuck yeah, fuck composure, fuck anything, I'm going out there to express myself. And for everything I said on that stage was how I felt. Bó ṣe wá sí inú mi ṣe dùn tó ni mo ṣe sọ̀rọ̀ ní ọjọ́ yẹn. A dúpẹ́ f'Ọlọ́run láti ìgbà yẹn ló ti di pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń wá lẹ́yìn ìgbà yẹn. In fact níbi eré tiwantiwa tó jẹ́ ti Yorùbá tí mo bẹ̀rẹ̀ sí ṣe mo ti gba award kan náà ní orí ẹ̀ Outstanding Actor of the Year, the Emperor Award. Mo tún gba nomination bíi mẹ́ta àbí mẹ́rin ní the Last City People Award, though I didn't win any one of them. But then n pé wọ́n tẹ̀ recognize mi wọ́n tiẹ̀ pè yín wọ́n dá yín mọ̀. Wọ́n dá mi mọ̀ pé mo ń ṣe eré tiwantiwa ọ̀pọ̀lọpọ̀ ní òkè òkun. Mo ti gba Best African Actor ní African Films Award ní London ní ẹ̀ẹ̀mejì. Mo gbà kan ní ọdún tó kọjá which is 2017. Mo dẹ̀ gbà kan náà ní ọdún yìí 2018. ẹ ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Bọ́dá Rotimi lórí ètò yìí abala oríṣiríṣi ló wà. Ìkan wà ní pàtó fẹ̀yìn àtàwọn olólùfẹ́ yín ìyẹn là ń pè ní ojú abẹ ní ìtó jẹ́ pé a fi àǹfààní sílẹ̀ fún wọn láti gbóríyìn fún yín àbí fáwọn tó fẹ́ béèrè ìbéèrè. Ṣé mo pé lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n á máa ka nǹkan wọ́n á máa gbọ́ nǹkan nípa olólùfẹ́ wọn àmọ́ tí ẹnìyẹn ò ní àǹfààní àti sọ fún wọn pé bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ kọ́ lórí. Ojú abẹ tá a wá gbé kalẹ̀ yìí a fi àǹfààní yẹn lẹ̀ fẹ̀yìn àti olólùfẹ́ yẹn ni. Ṣóyá ká sojú abẹ ń kò. Hit me. Ẹ jẹ́ sojú abẹ ń kò. Èmi ni Alhaji Musliu ẹni afẹ́. Mo fi àsìkò rí kí Rotimi Salami nípa gbogbo akitiyan tó ń ṣe lórí eré. Mo wá dúpẹ́ f'Ọlọ́run fún pé Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Àmín. Ìbéèrè nìyí láti ọ̀dọ̀ ìkan nínú àwọn olólùfẹ́ yín Kẹ́mi Rájí lórúkọ wọn. Ẹni yìí ní pé àwọn fẹ́ mọ̀ bóyá ìyàwó ti wà nílé. Ìyàwó mi olólùfẹ́ mi ọ̀rẹ́ mi aláyọ̀ mi and I will love her forever. I'm married. Mo ti níyàwó. Gbogbo ẹ̀yin ọmọge tẹ́ ẹ̀ ń wo bọ̀dá Rotimi òun lẹ ti gbọ́ yẹn ẹ ṣáà ti rí òrùka ẹ sún sẹ́yìn. Àmọ́ ìyàwó yín iṣẹ́ wo làwọn náà ń ṣe? Ṣé iṣẹ́ tíátà yìí ni wọ́n ń ṣe ní àbíbá? Ìyàwó mi òun lọ kàn school ni. Ó lọ kàn school ni. Tán bá dẹ̀ ní pé à ń ṣe orí ìtàgé ìyàwó mi gan tún mọ̀ ṣe jù mí lọ. Àmọ́ a ní láti jọ foríkunrí ní pé báwo la ṣe fẹ́ ṣe family, báwo la ṣe fẹ́ ṣe ẹbí tí àwọn ọmọ ò ní sọ́fà. Tí a bá jọ wà méjì jọ ní zeal ẹ̀ ní pé I mean let's just blow this. But then a jọ wá agree pé okay for a certain time ìyàwó okay ó máa face family and after a while tọ́mọ bá ti ṣe kíní díẹ̀ you know. But then she's also a thespian. No, eléré orí ìtàgé ni so very soon ẹ máa rí something to come up. Látọ̀dọ̀ wọn. Very soon látọ̀dọ̀ wọn. Ìbéèrè mi wá láti ọ̀dọ̀ Bídèmí Akínṣọlá. Ìyẹn ní pé kí ni àwọn òyìnbó làwọn fi kọ́ ìpèníjà tí àwọn olóyìnbó pè ní challenges tí ẹ ti dojúkọ àti pé èwo ni ó gbòyìn jù? Lákọ̀ọ́kọ́ náà kò sí ẹ̀dá alààyè kan tó máa sọ pé òun ò tí ì ní àwọn ìpèníjà gẹ́gẹ́ bí ẹ ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ni mo ti experience àmọ́ èyí tó gbòmí jù nígbà tó le díẹ̀ gẹ́gẹ́ bí eléré orí ìtàgé tó dàbẹ̀ ni pé mo ò ríṣẹ́
at a particular point in time máa lọ fún audition wọ́n máa sọ pé ọmọ yìí dẹ̀ dá o àmọ́ ojú ẹ̀ kéré ó kéré fún rota fẹ́ fún mo experience yẹn a lot tí at some point ó gba omi lójú mi gbà kí ló dé àmọ́ mo mọ́ra mi pé I have more inside of me than just doing this ni mo wá pinnu pé okay èmi náà máa bẹ̀rẹ̀ sí ni máa produce film so mo rí pé agbára mi ò lè ka film mo yí sórí series mo wá wò pé tí má fẹ́ ṣe series náà eléyìí owó ẹ̀ náà ti máa pọ̀ tí a ti bá ṣe èyí tó ní àwọn characters alábọ́dé bí èèyàn mẹ́rin ó máa ṣe bí eré mo ṣiṣẹ́ kan gbà yẹn lára àwọn first major job tí mo ṣe which is Dear Mother orí set yẹn ni mo wà wọ́n ká má gbàgbé orí ẹ̀ náà ni orí set yẹn mo ti pàdé ìyàwó mi náà but then so mo wà lórí set yẹn mo fẹ́ gba 70,000 naira àwọn èèyàn gbà yẹn ní Blackberry ṣẹ̀ṣẹ̀ jáde wọ́n ta Blackberry ní 45,000 or thereabout mo sọ fún mi pé gbà táwọn èèyàn ń flash mo sọ fún mi pé wọ́n lè bá ti ń gba owó iṣẹ́ yìí èmi náà fẹ́ já Blackberry àmọ́ ohun kan máa ń dún lórí mi ohun ìyá Àṣàkẹ́ ìyá mi Àṣàkẹ́ wọ́n ní Àdìsá rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe mo rántí ibi tí mo ti wá pé Blackberry kọ́ ló kàn á máa lu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tó bá dé àmọ́ passion mi yẹ kí n push ẹ̀ kí wọ́n fast forward látòrí 70,000 naira mo ṣàpadà yáṣẹ́ millions of naira nígbà yẹn pẹ̀lú support àwọn èèyàn tán dúró tì mí tán believe nǹkan tí mo lè ṣe iṣẹ́ yẹn wo orí TV tán ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló nífẹ̀ẹ́ Kuti's Career Palace ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló nífẹ̀ẹ́ mo wá ní pòkè kí n wọ location kí n lọ yà mí mo bá yà mí after ọ̀sẹ̀ méjì ló bá di pé hard drive ta store ẹ̀ sí ló bá crash. Estimated budget iṣẹ́ yẹn was approximately 5 million naira. Iṣẹ́ yẹn crash mo dẹ̀ ń sọ fún mi ó yẹ kí n rí ṣì ó yẹ kí n rí ṣì a dẹ̀ ti ń rí advert díẹ̀díẹ̀ fún 4 season gbogbo owó tí mo ṣàrẹ̀ láti bí advert 4 season mo dà sórí ẹ̀ pé kí n lè rí ṣì ọ̀hún ti gbà tán send ẹ̀ sí China wọ́n sọ pé wọn ò lè rí ṣì mọ́ ó gbò mí gan àwọn tó jẹ́ ọ̀gá mi lẹ́nu iṣẹ́ yìí náà nígbà ó ti kéde jù láti máa expense orú nǹkan báyìí àmọ́ èmi mọ̀ nípa ara mi pé nǹkan àgbà ni mò ń ṣe so mo ríra mi as ọmọdé ó gbò mí gan but because of the way I was brought up kò sí nǹkan tó lè ṣẹ̀dá ilé ayé yìí àdántán ni ká má rí tó bá tètè jot out má ronú jù rorí instead of thinking just o lè parẹ́ pẹ̀lú ronú nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà way forward that's how I live my life òun ló ṣe fà á tí ó jẹ́ pé kò pẹ́ kò jìnnà mo gbé kúrò lọ́kàn pé má wọ̀rí ó má ṣe mí lóòótọ́ náà kò pẹ́ náà mo dẹ̀ ṣe mí. Olúwa ṣeun bùdá Rotimi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ yín àwọn míì a rí pé wọ́n ń ṣiṣẹ́ tíátà wọ́n tún yà bàrà sídìí orin àwọn tí wọn ò kọrin wọ́n yà bàrà sídìí òwò ṣíṣe yàtọ̀ sí iṣẹ́ tí a mọ̀ yín mọ́ ṣé nǹkan míì wà tí tún ṣe. mi ò ní nǹkan míì tí mo ṣe nídìí iṣẹ́ yìí almost all the departments ni mo mọ̀ mo lè handle camera díẹ̀ mo lè edit díẹ̀ mo ń direct mo ń produce mo ti ṣe props man rí mo ti ṣe PA rí bí mo ti ṣe sound dáadáa náà ṣàbọ̀ mo mọ̀ ń pa ẹ̀ díẹ̀ aside from this mo ní production mo ń produce so tí mo bá máa ṣeré orí ìtàgé màá máa produce iṣẹ́ tí ó gbé mi lọ gba àmì ẹ̀yẹ ní London láìpẹ́ yìí ọmọ yẹn iṣẹ́ cinema ni èmi ni mo produce ẹ̀ and it was an advocacy movie for domestic violence because àdúgbò tí mo dàgbà sí àwọn nǹkan tí mo rí ládùúgbò yẹn òun ni mo fi ṣe film at the end of the day ó dẹ̀ ti gbà mí ẹ̀yẹ káàkiri ó ti gbà ní Kenya ó lọ sí Uganda ó ti gbà ní Nàìjíríà ó ti gbà ní London. ní ọdún mẹ́wàá sí àsìkò yìí ká tó kúrò ní abala yìí bọ́dà Rotimi níbo ni èròǹgbà yín láti dé. onírúurú ti ènìyàn ṣíṣe ń tọ́lọ́run mi ò mọ̀ bóyá máa wà láyé in next 10 years but àdúrà mi ni pé kí Ọlọ́run jẹ́ kí gbogbo wa ta àwọn ìbà ká ju 10 years lọ tí Ọlọ́run bá ṣe tí mo bá yí wà láyé in 10 years time àdúrà mi sì ni pé kí n ti ní empire tèmi tí oríṣiríṣi eré orí ìtàgé tí máa jáde tó máa affect lives worldwide ní dáadáa tí ó dẹ̀ máa empower lives àwọn èèyàn ní
òrèkóòrè ní ti dáadáa. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọdún mẹ́wàá kékeré ni ẹ ṣe 20 ọdún 30 ọdún 40 ọdún 50 ọdún lágbára Ọlọ́run ẹ ní kú báyìí iṣẹ́ yín kò ní dìṣẹ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Rotimi ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹ̀kan ní àti ẹnu wọn. Ṣé wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n ẹ wo nọ́mbà àti àdírẹ́sì yìí tó ń hàn lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí. Tiwa ni bọ̀dá Rotimi tiyín ni wọ́n ń ṣe ẹ̀yin yẹ ṣáà máa pè wọ́n àwa náà mọ̀ pé tá a bá tún pè wọ́n lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn-ún wọn a máa jẹ́ wa ní o àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni màá. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Kẹ́mi Kórèdé ẹ̀yin tí a nílé lóko lẹ́yìn òde ẹ máa wo Gbajúmọ̀ ètò ní Gbajúmọ̀ gbogbo àwọn eléré tó jẹ́ pé ẹ fẹ́ meet tẹ fẹ́ bá wọn ṣeré tẹ fẹ́ bá wọn ya fọ́tò tẹ fẹ́ béèrè question lọ́wọ́ wọn orí ètò Gbajúmọ̀ ni o ẹ má yí kúrò ń bẹ̀ o God bless you. Bọ̀dá Rotimi ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín òun ni ó kọjá yẹn ní bẹ́ẹ̀ ṣe ti ń sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ ètò yìí inú mi dùn ẹni pé kí nìdí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá máa ń rí Yorùbá ni wọ́n àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn tá a bá rí wọn ẹ ti mọ̀ pé àwọn eléyìí wọn ò gbé àṣà lárugẹ èmi dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà wípé a lè gbọ́ òyìnbó ju olóyìnbó lọ èdè wa àṣà wa a fẹ́ kó parẹ́ Yorùbá dán mọ́rán lẹ́nu yín ṣé rí abala tá a fẹ́ wọ̀ yìí ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín lóòótọ́ à ń mú ìbéèrè màá kà á ẹ̀ dáhùn àmọ́ kì í ṣe láti mọ bẹ́ẹ̀ ṣe mọ Yorùbá tó bí kì í ṣe wípé láti fi dára wa lẹ́kọ̀ọ́ àti àwọn tó ń wò wá nílé nítorí a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó parẹ́ nǹkan tẹ́ ẹ bá ti kọ́ lénìí táwọn aráalé náà bá ti gbọ́ ó di lílò fún wọn wọn ò lè ní gbàgbé ẹ̀ mọ́ abala yìí là ń pè ní ṣó láyà bọ̀dá Rotimi ẹ̀jẹ̀ bí ṣe láyà. tó bá dín yẹn mo láyà o. ẹ láyà àmọ́ ẹ gbìyànjú. mo máa gbìyànjú mo láyà. ṣùkú tó wà níwájú wa yìí ìbéèrè 10 ló wà ń bẹ̀ 3 lẹ láǹfààní àti mú tẹ bá dẹ̀ ti mú 3 yìí èmi á kà á ẹ̀ dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn. Ìbéèrè 4 tó jẹ́ àkọ́kọ́ Ifábùnmi Òdúgbèmí Ọ̀pẹ́bíyì Awóyalé kí ni ìbáṣepọ̀ àwọn orúkọ mẹ́rẹ̀ẹ̀rin yìí? Pé àwọn orúkọ yẹn gẹ́nà. Ifábùnmi Òdúgbèmí Ọ̀pẹ́bíyì Awóyalé. Nǹkan tó ní in common. Ifábíyì, right? Ifábùnmi Òdúgbèmí Ọ̀pẹ́bíyì Awóyalé. Gbogbo wọn wà related to Ifá ni. Bẹ́ẹ̀ ni ẹ gbà. Mo gbà right, oh my God. Ẹ má tiẹ̀ ya bò mí rárá. Orúkọ onífá òun ni gbogbo wọn. Ṣé ti rí nǹkan tá à ń sọ nísìn? Ṣé ti rí báyìí nísìn? Mo jẹ́rìí yín jàre ó yá ó yá. Ìbéèrè 2 tó jẹ́ ìkejì tí máa bí yín. Kábíyèsí là ń kí ọba kára ó lè ní tàwọn ìjòyè ọba wo ni wọ́n ń kọ́kọ́ kí ní kábíyèsí ní ilẹ̀ Yorùbá? Ọba Aláìlúwà. Ọba tó ń kọ́kọ́ kí ní ọba wo ni wọ́n kọ́kọ́ kí ní kábíyèsí? Ni wọ́n kọ́kọ́ kí? Tí wọ́n kọ́kọ́ ṣe kábíyèsí fún ní ilẹ̀ Yorùbá? Ọba Ilé Ifẹ̀ ni, right? Kọ́kọ́ ní kí ní kábíyèsí nílẹ̀ Yorùbá? No idea. Aláàfin Ṣàngó. Okay, I wouldn't have gotten it right. Aláàfin Ṣàngó òun ni wọ́n kọ́kọ́ kí ní
kábíyèsí ní ilẹ̀ Yorùbá. Ìbéèrè kẹsàn-án tó wá jẹ́ ìkẹta. Iṣẹ́ ogun jíjà la mọ ìran Ìkòyí mọ́. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ìran àwọn Ọ̀fà. Kí ni iṣẹ́ ìran àwọn Làgbàyí ará Ọ̀jọ̀wọ̀n? Kò sí bí mo ṣe fẹ́ mọ̀ because mi tẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ Làgbàyí ará Ọ̀jọ̀wọ̀n, I don't know. Agbégilére tàbí ọ̀nà ṣíṣe. Okay. Àwọn Àgbàyí. Mo tẹ̀ gbọ́ first time tí ma gbọ́ lé. Bẹ́ẹ̀ ti ṣe mọ̀ yìí. Mo ti mọ̀ nìyẹn. Ẹ ti mọ̀ nìyẹn. Làgbàyí ará Ọ̀jọ̀wọ̀n. Ará Ọ̀jọ̀wọ̀n. Làgbàyí. State wo nìyẹn náà? Ìdí tí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ká fi máa kọ́ra wa lédè ìṣe àti àṣà wa òun ni a ṣe gbé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá pàdé mi ní títì wọ́n ní abala táwọn nífẹ̀ẹ́ sí jù òun ni abala ṣó láyà yìí. Mo tẹ̀ gbà kan. Oh my God. Ẹ gbìyànjú. Mo tẹ̀ gbìyànjú. Bọ̀dá Rotimi, tí ẹ bá sí ní ìdí iṣẹ́ eré ṣíṣe, tí ẹ bá sí nídìí pé ẹ ń po iṣẹ́ pọ̀, kí ni nǹkan míì tẹ máa ń nífẹ̀ẹ́ sí láti ṣe? Mo máa wà pẹ̀lú family mi. Because ọ̀pọ̀lọpọ̀ gbà ni ó jẹ́ pé ìta láti máa òkèrè náà ti máa ń rí wa, you know. So most of the time tí mo bá ti wà lẹ́nu iṣẹ́ tí mo máa kọ because mo máa script nígbà mi náà máa kọ script nígbà mi tí n bá máa ṣe yẹn mo máa ṣeré pẹ̀lú àwọn ọmọ mi àbí pẹ̀lú ìyàwó mi. Àbí pẹ̀lú ìyàwó yín. Nísìnyí eré tèmi àti yín fẹ́ ṣe òun ni pé mo fẹ́ ká fi ẹsẹ̀ rájú fún ìṣẹ́jú bíi 2 àbí 3 kí a tó mú ètò yìí wá sí parí. Ẹ bá mi gbóhùn sókè lọ́hùn, mo fẹ́ bá bọ̀dá Rotimi jó. Ẹ mọ orin yẹn dáadáa ni mi ní kó òun nìkan. Oh my God. Àfi bí ẹni pé ìṣẹ̀lẹ̀ jọ pò pọ̀. Ṣó yẹ kí n wá bí yín wípé talent tó kọ? I know Pasuma. Kí ni wọ́n pe àkọlé àwo yìí? Mo mú yín. I'm coming. Let me try. Yeah. I don't know. ARN Americana, right? Americana. Yeah. Bọ̀dá Rotimi, kí n tó fún yín ní ẹ̀bùn yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́mọkùnrin ni wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Mo fẹ́ kẹ́ gbà wọ́n ní ìyànjú ní ṣókí kẹ́ tó máa lọ. Lákọ̀ọ́kọ́ náà, kò sí ẹ̀dá alààyè kan tó mọ̀ ọ̀kan ṣe. Ọwọ́ Ọlọ́run ni gbogbo nǹkan wà. Nǹkan tí a máa kàn ní láti kọ́kọ́ ṣe ni pé láti find purpose ara wa. Kò sórú iṣẹ́ tí a bá máa ṣe, kò sórú career tá a bá yàn. Ẹ gbìyànjú láti ṣe nǹkan tó jẹ́ pé tí wọ́n bá fún yín ní owó ẹ máa fẹ́ ṣe. Kẹ́ wá gbìyànjú láti build ara yín in that line. Láìpẹ́ bó pẹ́ bó yá ẹ máa bẹ̀rẹ̀ sí ní máa gba reward láti díẹ̀. Wọ́n ní pé tí olówe kan tó máa ń pa pé tí kinní kan bá tẹnu mọ́ kinní kan, eventually ó máa ní a way through. Just keep doing whatever you want to do in life.
Ọlọ́run ni ó máa ń fi àlùbáríkà sí gbogbo nǹkan. Ọlọ́run ló máa ń dé gbogbo nǹkan ní adé. Àmọ́ kò sí nǹkan kí nǹkan tí ẹ bá fẹ́ ṣe ẹ fi òótọ́ ṣe. Ẹ máa lékè in all ways. Ẹ ṣé gan ni Bùdá Rotimi. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ìyẹn ètò Gbajúmọ̀, iléeṣẹ́ wa April Ventures Limited wọ́n ní pé ká fún yín lẹ́bùn. Nínú ẹ̀, ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAB Enterprises yẹn fún àwọn màmá wa tí ẹ bá délé. Láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics náà tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Shine àwọn náà wọ́n ní pé ká fún yín lẹ́bùn. Ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Firstly, mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ April Ventures. Gbogbo nǹkan tí wọ́n bá dáwọ́lé a máa yọrí sí rere. Àmín. Àwọn tí wọ́n fún wa ní gèlè náà mo dúpẹ́ lọ́wọ́ wọn. Gbogbo orí tó bá wé àwọn gèlè yín orí ire ló máa jẹ́, orí alálùbáríkà ni àtàjèrè lẹ́ẹ̀ máa ta. Àwọn oní cosmetic náà wọn ní lo product yín kọ́ bẹ̀rẹ̀ sí ní Apollo àti pípọ̀ káàkiri. Everybody máa commend ṣe dáadáa ni prosperity ni mo wish lágbára Ọlọ́run àti bí mi náà ṣe wíṣà àti ẹ̀yin náà. Àmín. Ẹ ṣé gan ni. Ní gbogbo gbà kò kí ń wù mí láti fi yín sílẹ̀, àmọ́ kí ni nǹkan téèyàn ń jẹ nílé ayé yìí tí kì í tán bí kì í ṣe ọlá Ọlọ́run. Ilé tí wàá tó lọ báyìí, ẹ jẹ́ ká rò dáadáa sí ọmọlàkejì wa nítorí nǹkan tá a bá rò ẹyọ kan ní burú sí ọmọlàkejì, 9, 10, 8, méje títí wa ní í ṣe. Àmọ́ bí tí àwọn ọmọ wa lè dé, ẹ jẹ́ ká rò dáadáa sí ọmọlàkejì. Adédoyin Kúkọ̀yí, mo fẹ́ máa fi àsìkò yìí dágbére wípé ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi yín sílẹ̀ ní òun náà ni màá tún bá yín ní ọjọ́ mi, ọjọ́ rẹ̀ láyọ̀.